ṣàánú ọmọbìnrin pátá yẹn ó sì mọ dápọ́n ní ojú ibi ojú ara mi níbi ojú ìdí mi bí yóò sì mọ dápọ́n ọmọ bleach àfi àpéyàn bu pipo sí kí àwọn pátá yín pé ó máa ń dápọ́n níbi ojú ìdí nǹkan tí ó normal ni. lórí ojú ara wa ìyẹn vagina wa ó wà acidic. kí ni ṣe acid yẹn pé acid máa ń bò nǹkan ni ṣé wàá wò kí acid kò máa dà sí nǹkan lójoojúmọ́ ní gbogbo àtẹ́ bá ń lo pint yẹn kò sí bí òṣè ní máa bò. ó sì fi rí bẹ́ẹ̀ ni pé ó ràn wá lọ́wọ́ láti dènà àwọn àìsàn àwọn infection tí ara wa lè ní ni nǹkan tí ó ṣẹlẹ̀ nìyẹn. àwọn tó bá jẹ́ pé pH ojú ara wọn yẹn tó bá ti ṣe ségesège tí nǹkan ti dà láàmú òun ni àwọn èèyàn náà máa ní infection. wọ́n sọ pé ojú ara àwọn ó ń rùn tàbí ó ń yún àwọn tàbí ó ń yọ àwọn discharge kan tí ò da. ojú ara wọn wà acidic ni. pH ara wa ojú ara wa yìí nígbà wá dènà àìsàn ni ó ṣara wa láǹfààní ni. tó bá fẹ́ kó máa dápọ́n báyìí ẹ máa lo àwọn pátá gidi. ìgbà tí mo fẹ́ ṣe fọ́nrán yìí nìsín torí kí n lè bá a rí àwọ̀ yìí yọ mo wò pé bí a ti máa da jíìkì sórí pátá yìí pé bí a yóò bleach ṣe mọ̀ pé ìgbà tí mo da jíìkì sórí pátá yìí kò sí bleach mo nílò láti wá nǹkan tó ní colour tí mo ẹ̀ṣẹ̀ fi sí ni. àwọn pátá gidi kò sí bí ìyẹn ó ṣe máa ṣe tó ké tábà ń fọ pátá wa tábà máa dájọ́ tábà jẹ́ kí àwọn discharge kó máa pọ̀ lára rẹ̀ tẹ́kí tábà ṣe wọn pátá òun là ń fọ lójú ẹsẹ̀ tá jẹ́ kí discharge yẹn máa pẹ́. lónìí síbí pátá wa ṣe mọ́ bó ní ojú ìdí.